ẹ kú ilé òun là ń kára lé ẹrẹ̀ wá ní ti èrò ọ̀nà ẹ káàbọ̀ padà síbi eré dágunró nílùú Ìbà lẹ́ni sátidé. Dágunró tá a wí yìí eégún kábíyèsí níbà ni, eégún ńlá ni tó tóbi láyé dó fún ọ̀kọ̀ọ̀kan wa bìjà lẹ́rọ à ń lébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú. Dágunró ni ẹ ti ń wọ ẹrù ẹ̀ ńlẹ̀ yìí. Oníbà náà wọ́n ti ń bọ̀ láti inú ààfin. Polo tí gbogbo àwọn èèyàn wọ̀ tí wọ́n ya Dágunró sí òun ní kábíyèsí fúnra rẹ̀ náà wọ̀. Lẹ́yìn èyí wọ́n bẹ̀rẹ̀ sí ní há ọtí fún àwọn èèyàn tó máa wọ̀lú tó pẹ̀lú eégún. Wọ́n ti ń há ọtí fún gbogbo wọn báyìí. Ẹ wá àwọn security bí wọ́n ṣe dúró ti Oníbà ẹkùn gbágbágbá. Àwọn ọmọ Dágunró àwọn lẹ́ ń wò yìí. Gbógbalẹ̀ ti ìlú Ìbà ibẹ̀ ni ẹ ń wò yìí. Dágunró rẹ̀ rí tó ti ń jáde bọ̀ láti Gbógbalẹ̀ yìí. Dágunró rẹ̀ ń wò yìí eégún ńlá tó tóbi tá à ń yí dó fún ọ̀kọ̀ọ̀kan wa bìjà lẹ́rọ à ń lébọ̀ yẹn lẹ́yìn Jagunlabi lára wájú. Dágunró ló ti gorí mọ́tò yìí. Lẹ́yìn tó bọ́ bọ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ṣeré lọ. Bàbá wa Emojúbà ọ̀dọ̀ wọn ni Dágunró lọ yìí. Àwọn náà wọ polo tí wọ́n tẹ Dágunró sí. Ẹ wá àwọn security bọ́n ṣe pọ̀ lẹ́yìn ọba Oníbà. Iwájú ààfin níbi tí ẹrù ẹ wà ibẹ̀ ló dé báyìí. Ẹ wá àwọn ẹgbà tí wọ́n ti kólẹ̀ tí wọ́n máa jẹ lẹ́yìn ẹ̀ lénìí.
fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa ń bí Lutasima Record International tí wọ́n fẹ́ wo àwọn fọ́nrán wa ní orí YouTube ẹ lọ sí Lutas TVC ẹ lọ síbẹ̀ ẹ rí gbogbo àwọn fọ́nrán wa pápátá ẹ rí ń bẹ̀ ẹ subscribe sí orí ẹ̀ kẹ́ ẹ like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ̀ náà ẹ máa gbádùn gbogbo ohun tá à ń gbé jáde nílé iṣẹ́ wa ń bí gbàṣà ní gbogbo àgbáyé káfọ̀tà ní àwa. ẹ rí pé gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń di ẹgbàá mú. kábíyèsí oníbẹ̀ẹ̀kùn ló ná owó yìí. ààfin oníbà àná ibẹ̀ ló wà báyìí. ọtí onígò òun ni ọba oníbà ni ó tún wá fún láwọn tó wà lẹ́yìn eégún ẹ̀ yìí. Dagunro lẹ́rí tó ti sọ ẹrú ẹ̀ kalẹ̀ yìí. ìyá àgan ti ìkọ̀tún àti ìyá àgan ti ìgbẹ́sà àwọn méjì náà wà ní ojú agbo yìí. bákan náà ni ìyálóde ti Ẹ̀gbẹ́ gbogbo wọn ni wọ́n ń jó lẹ́yìn eégún. Dagunro rẹ̀ ń wò yìí.
ṣe ń ṣòro lọ́wájú ló ń ṣòro lọ ẹ̀yìn. Ẹ wo èrò bóyá pọ̀ lẹ́yìn Dágunró. Mọ́tò náà fi gbé ẹrù ẹ̀ jáde yìí. Kò dìgbà tí wọ́n bá sọ fún yàn kéèyàn tó mọ̀ pé fún rẹ̀ pé eégún ọba ni, eégún ńlá ni, eégún ńlá tó tóbi tá yí dó fún ni. Ẹ wo èrò bí wọ́n ṣe pọ̀ lẹ́yìn Dágunró. Tá bá ń sọ̀rọ̀ nípa bí èrò ṣe pọ̀ lẹ́yìn Dágunró, a kí gbogbo ọmọ Onúga Oníbà, a kí gbogbo wọn pátá. Bákan náà gbogbo ẹbí Ìdómìlà nílùú Ibà, a kí gbogbo yín pátá o. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Dágunró gbé ẹrù ẹ̀ yìí. Dágunró ló ti gbé ẹrù ẹ̀ yìí ló ti ń lọ láàrin àwọn èrò.
eégún Dágunró bó ṣe ń wọ̀lú bẹ́ẹ̀ ni kábíyèsí Oníbà Ẹkùn náà ń tẹ̀lé. A kí bàbá ọ̀nàrẹ́bù Tóyìnsú Àràwù pé wọ́n kú àṣeyẹ o. Bákan náà ni a kí bàbá wa Ayémojúbà wọ́n wà lẹ́yìn Dágunró. Baálẹ̀ ti Jẹgẹmọ ni wọ́n ń ná owó yìí. A kí baálẹ̀ Ìjẹgẹmọ náà pé wọ́n kù náwó adẹ̀kù ìwọ baálẹ̀ ti jẹ òdùró ewu tó rí kọjá àní rírú ẹ̀ mọ́. Wọ́n àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa ń bí Lutas Film Record International tí wọ́n fẹ́ wo àwọn fọ́nrán wa ní orí YouTube lọ sí Lutas TVC ẹ lọ síbẹ̀ ẹ rí gbogbo àwọn fọ́nrán wa pápátá ẹ rí ń bẹ̀ ẹ subscribe sí orí ẹ̀ kẹ́ ẹ like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ̀ náà ẹ máa gbádùn gbogbo ohun tá à ń gbé jáde nílé iṣẹ́ wa ń bí gbàṣà ní gbogbo àgbáyé káfọ̀tà ní àwa. Obìnrin kan ṣo ló ń lu bàtà yìí níwájú Oníbà Ẹkùn. Ẹ rí i pé Oníbà ṣì ń náwó fún ọmọbìnrin yìí. Bàbá ọba àti kábíyèsí fúnra ẹ̀ àwọn ni wọ́n rìn ni wọ́n ń tẹ̀lé eégún báyìí. A kí Fálóhùn láti Ìjẹ Òdòdó.
eégún ńlá ní eégún Dágunró yìí tẹ́ bá rí dáadáa. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ wo èrò lẹ́yìn ẹ̀ náà, ẹ máa wo polo tí wọ́n lò wá wátá. Lẹ́yìn èyí ẹ tún wo bí wọ́n yẹ náwó lẹ́yìn ẹ̀. Ilé àbọ́bá ní eégún dé yìí. Kábíyèsí ti dé ilé àbọ́bá báyìí. Bí wọ́n ṣe débẹ̀ ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ní jó. Ẹ tún wo orin tí wọ́n tún kọ mú kábíyèsí. ẹran o Dágunró ni ẹ̀ ń wò lókè yìí. Dágunró ló ń sọ̀kalẹ̀ bọ̀ láti òkè ilé ọba yìí. Wọ́n ti ń jáde láti ilé ọba yìí. Dágunró fi gbogbo ara ṣẹ̀gún. Ìjẹ tẹ́ jẹ ẹ má jẹ Dágunró. Dágunró ò ṣeé jẹ. Owó ni kábíyèsí lẹ́rí tí wọ́n ná fún àwọn ọmọ tí wọ́n ń dárin yìí. Ẹ rí i pé ọdún eégún yìí kábíyèsí oníbà wọ́n ná owó gidi gan-an. Ṣé ti àná lọ́dọ̀ àwọn ìsọ̀kútọ́ ní ká wí ni àbí tèní ti eré Dágunró yìí ní ká sọ. Mo dẹ̀ mọ̀ pé bá tún di ọ̀la níbi eré orí adé kábíyèsí adára. Ọ̀kẹ́ onísákárà ọmọ ìyá àgọ́ Ọ̀kọ̀tún akí ẹ o. Lẹ́yìn èyí kábíyèsí náà wọ́n ti padà dé pọ́lásì báyìí. Kábíyèsí àti Dágunró ni wọ́n ń jó báyìí. Káàbọ̀ o káàbọ̀ ọmọ bílẹ̀ sọ̀rọ̀ ọmọ bílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o.
baálẹ̀ Jẹgẹmọ ló ń náwó fún àwọn onílù yìí. Kábíyèsí tún ti mú owó ó tún ti ń ná. Rí bí kábíyèsí Oníbà bí wọ́n ṣe ń ná owó. Dágunró lẹ́rí tó ń dára lóríṣiríṣi. Kábíyèsí ti gba ijó lọ́wọ́ ẹ̀. Inú kábíyèsí Oníbà Ẹkùn ó dùn dáadáa. Fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa ń bí Lutasima Record International, tí wọ́n fẹ́ wo àwọn fọ́nrán wa ní orí YouTube, lọ sí Lutas TVC, ẹ lọ síbẹ̀, ẹ rí gbogbo àwọn fọ́nrán wa pápátá, ẹ rí ń bẹ̀, ẹ subscribe sí orí ẹ̀, kẹ́ like ẹ̀, kẹ́ máa share ẹ̀ náà, ẹ máa gbádùn gbogbo ohun tá à ń gbé jáde nílé iṣẹ́ wa ń bí. Gbàṣà ní gbogbo àgbáyé káfàtà ní àwa.
lẹ́yìn ìgbà tí Dágúnró wọlé, kábíyèsí ni wọ́n ń jó ijó lóríṣiríṣi. Kábíyèsí lẹ́rí tó ti ń jó tó ti ń wọlé lọ yìí. Ẹ káàbọ̀.